Mo kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Orun Sisi Ori irin ni èyí. Orun Sisi ti ojoojúmọ́ tí olùdarí ìjọ ìràpadà olùṣọ́-àgùntàn EA Adeboye kọ. Èní ni ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 12 oṣù kẹta ọdún 2024. Àkọlé Orun Sisi ti òní ni iná Ọlọ́run. Àkọ́sórí tá rí nínú ìwé Exodus orí 19 ẹsẹ̀ 18. Èyí tí ó kà báyìí: òkè Sinai sì jẹ́ kìkì èéfín nítorí Olúwa sọ̀kalẹ̀ sórí rẹ̀ nínú iná. Èéfín náà sì gòkè bí èéfín ìléru, gbogbo òkè náà sì mì tìtì. Ní àwọn onídàájọ́ orí 15 ẹsẹ̀ 14 títí dé 15. Bíbélì sọ fún wa pé nígbà tí wọ́n mú Sámsónì wá sọ́dọ̀ àwọn Fílístínì, ní kété tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àjọyọ̀, ẹ̀mí Ọlọ́run wá bí iná, ó sì jó àwọn okùn tí a fi dè. Nítorí iná tí ó bà lé, ó mú páàrí ẹ̀rẹ̀kẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tuntun kan, ó sì di ohun ìjà fún ìparun lọ́wọ́ rẹ̀. Nígbà tí o bá di ẹni àmì òróró, ohun gbogbo tí o bá fi ọwọ́ kàn bá àmì òróró pàdé. Máàkù orí 5 ẹsẹ̀ 15 títí dé 29 sọ fún wa ní pé ìwòsàn láti ara aṣọ Jésù. Iṣẹ́ àwọn àpọ́stólì orí 5 ẹsẹ̀ 14 títí dé 16 sọ fún wa pé kódà òjìji Pétérù ń wo aláìsàn sàn. Iṣẹ́ àwọn àpọ́stólì orí 19 ẹsẹ̀ 11 dé 12 sọ fún wa pé àmùrè àti bàǹtẹ́ ara rẹ̀ ń wo ni sàn. O nílò iná Ọlọ́run, ó sì lè rí ìgbà lónìí. Iná Ọlọ́run wà nílẹ̀ nítorí ní Mátíù orí 3 ẹsẹ̀ 11 ìlérí náà ni pé Jésù Kristi yóò fi iná àti ẹ̀mí mímọ́ baptisi. Bí o bá gba iná Ọlọ́run, ayé rẹ yóò yí padà sí rere. Pẹ̀lú iná Ọlọ́run lórí rẹ, o lè wo àwọn àrùn kògbóògùn kí o sì jèrè àwọn kan sí ìjọba Ọlọ́run pẹ̀lú ìrọ̀rùn ju ti tẹ́lẹ̀ lọ. O kò nílò iná Ọlọ́run láti wo aláìsàn sàn nìkan, o tún nílò rẹ̀ láti lò fún àwọn ọ̀tá rẹ̀. Àwọn onídàájọ́ orí 14 ẹsẹ̀ 5 títí dé 6 sọ fún wa pé Sámsónì lọ sí Tímà nígbà tí lójijì kìnìún kan ń ké ramúramù sí. Iná Ọlọ́run bà lé, ó sì fa kìnìún náà ya pẹ́rẹpẹ̀rẹ. O nílò iná Ọlọ́run torí tí ọ̀tá bá ń bú ramúramù, nígbà náà ìwọ yóò lè sọ fún un pé mo wà ní digbí fún ọ. Bí o bá ṣe ń dàgbà nínú Olúwa, ó ṣeéṣe kí àtakò máa wà láti ọ̀dọ̀ ọ̀tá. Ìwọ yóò sì nílò iná Ọlọ́run láti lè mú gbogbo ìdíwọ́ fún iṣẹ́ Olúwa kúrò. Jòhánù orí 4 ẹsẹ̀ 52 sọ pé àwọn ènìyàn kò ní gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ bí kò ṣe pé wọ́n rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Àwọn iṣẹ́ àmì yìí àti iṣẹ́ ìyanu lè ṣẹlẹ̀ nígbà tí a bá ti fi iná Ọlọ́run baptisi rẹ̀. Mo ti ní àǹfààní láti jèrè ọ̀pọ̀ àwọn ènìyàn ńlá fún Kristi nítorí àwọn iṣẹ́ ìyanu tí wọ́n rí pé Ọlọ́run ṣe láti ara mi. Olùṣọ́-àgùntàn Adeboye ni wọ́n ń sọ̀rọ̀ níbí. Màá ní kí o ké pe Ọlọ́run láti fi iná Ọlọ́run baptisi rẹ lónìí kí ayé rẹ lè kún fún iṣẹ́ àmì àti ìyanu. Ṣíṣe iṣẹ́ fún Ọlọ́run àti síso èso tó dúró fún ìjọba yóò rọrùn sí i. Ka Ìṣe àwọn àpọ́stólì orí 2 ẹsẹ̀ 3 sí 4. Bíbélì ní ọdún kan àwọn onídàájọ́ orí 1 títí dé 3 fún ó kéré tán wákàtí kan lónìí ké sí Ọlọ́run fún ìrìbọmi iná. Yàtọ̀ sí òní, ṣe kókó àdúrà yìí ní
ọ̀kan nínú àwọn àdúrà pàtàkì rẹ lójoojúmọ́. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Orun Sisi Ori irin ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Orun Sisi Ori irin yìí lórí ayélujára yálà WhatsApp ní, Telegram tàbí YouTube, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Orun Sisi sí 08065454551 kí ẹnìkan kó ké hallelujah.